Igúnnugún máa bá ń kó iTunes card bọ̀ lọ́dọ̀ mi. Àkàlàmàgò máa bá ń kó eBay card bọ̀ lọ́dọ̀ mi. Adíá fún lọ́dà tí ò ní tools tó fowó tó lé bí ẹ̀pọ̀n trillion. Ìjẹ́ bẹ́ndọ̀ wo ni ó bá rìdíìmù káàdì tèmi? Igbe ṣíṣí kàṣàbá mi rìdíìmù. Igbe ṣíṣí. I'm available for any deal o. Igbe ṣíṣí kàṣàbá mi rìdíìmù. Igbe ṣíṣí. Ó káre, ó yá gbà. Máa dárúkọ àwọn client ẹ sínú ẹ̀. Tundeednut, Biesloaded, Yahoosoja àti Femi Adebayo. Adifala, a lè rí extra padlock ká fi lọ́ọ̀kì bọ̀bọ̀ Femi Adebayo. Ó gíran ọgọ̀ kò máa fẹ́ fowó lẹ̀. Má fọ̀, eruku gbọ́ ẹ̀ ń bẹ́lẹ̀gbẹ́ ṣíṣà ni. Ìyá ní pé ìbàbá wọn rú mọ́lẹ̀ tó máa fi káṣà gbowó tí ò kí ń fèrè. Nítorí pé ọmọ Yahoo ló lo làbí. Politician ló fi bẹ́rọ̀ cash out. Súlẹ̀jọ́ client àwọn ti nurse lẹ́yìn facial locking. Aje Olosho kò lóyún tí ní kílárónú o. Ṣé ìmọ̀ pọ̀ṣẹ̀ làwọn rẹ̀? Karamata lẹ́yìn lò. Ọmọ Yahoo tí ò bá dẹ̀ wọṣẹ́ kọ́. Ṣé no go collect? Ṣáàjì Olóṣó wá kéré ni. Àyèwádà Naira Marley client wa ni. Baddy Oosha client wa ni. Abu Ebel client wa ni. Wá gbọ́ o middleman yín tó lọ ń fọ́ọ̀mù lódà. A máa pòyà fún bíi ti Bonvita. Iye wọn pé ìfìyàn kí ló bèdì àtàì. Wetin boys go chop? Ìdìdì yìí máa tán. Local bank ló máa kù. Ọmọ Yahoo yín ló ń wọ ẹ́ salad. Ilé EFCC wa ló ní red jacket. Client tó fún yín lówó. Bíkà ló ń ṣe fẹ́lò mi. Iṣẹ́ yín ti já. Kẹ́ lọ ṣe mí. Nítorí pé ìjà wá ìjà ò sí. Always guiding. Aje Olosho ni wá o.